bàbá fi ìdùnnú sọ̀rọ̀ lónìí yóò yí everybody pé àlàáfíà pé lórí òkè tí gbogbo wa jókòó sí inú wa ń dùn kò sẹ́nìkan tí ó jẹrẹ sí oníranran nǹkan ni wọ́n há fún wa níbẹ̀ nítorí ìdùnnú nítorí wípé kò sẹ́nìkan nínú ayé tínú rí ọmọ dùn sórí ire bàbá Ládọjà. Àti bàbá yìí ń ṣe gómìnà lọ́wọ́ náà bó ṣe ní agbára náà rèé kódà nígbà tí wọ́n mọ̀ọ́mọ̀ yọ bàbá yẹn ní gómìnà lákọ̀ọ́kọ́ bàbá yóò tún jàǹpátá kò ṣe wàhálà ó kúrò ńbẹ̀ fún wọn nígbà tó yá wọn tún bàbá yẹn yàn wọ́n lòun náà ní gómìnà wa rẹ náà lọ́ba tó ṣàánú wa yẹn yán ní Ìbàdàn lónìí. alhamdulillahi rabbil alamin. èrò tí ọmọ bẹ ní mọ̀pó lé ní èrò tí ọmọ bẹ ń bẹ lé ní mi ì lè sọ pé èrò yẹn mọ ní 20,000. Allahu akbar. nítorí bẹ́ẹ̀ bá gbé ojú tẹ wọ ọ̀nà sàlẹ̀ mọ̀pó ẹ rí wọn bìbà tó fi kalẹ̀ ní ẹ̀yìn ẹgbójú ẹgbẹ́ lọ ọ̀nà abẹ́rẹ́ ẹ rí àwọn èrò yẹn tí wọ́n máa bọ̀ láti ọ̀nà Yemẹtu ẹ máa rí wọn tí wọ́n máa lọ ẹ̀yìn ẹgbójú ẹ tún gbé wá sọ́nà ilé bàbá wa imam lọ́nà ìsàlẹ̀ Ìjẹ̀bú ń bí ẹ rí wọn rẹ́gẹ́dẹ́ nítorí ẹyọ kan orí kan torí orí kan náà ni kódà òní yìí ní agbára débi pé Olúwa ọba àlekè ọlá nígbà tí president tó dìde tí ń sọ̀rọ̀ ó lóun rí òní gẹ́gẹ́ bí special day ó lóun dẹ̀ rí ọba yìí gẹ́gẹ́ bí ẹni tó yàtọ̀ ó nítorí pé kò tí ì ṣẹlẹ̀ rí kó wọ́n torí pé èèyàn ń jọba kó wọ́n sì wá fi tóun ṣe é lẹ̀ kó wọ́n wá sílùú ẹ̀ ọláfi Alhaja Abdul Rasheed Adewolu Akamu Ladọja kí Olúwa ọba àlekè ọlá kó jọ kó ṣàlékún oríire. Allahumma àmín ya Rabbi. báwa ìmáàmù ẹ kú àlejò ní ẹ kú gbígba àlejò káàkiri gbogbo Nàìjíríà àti gbogbo ohun tó jìnnà sí Nàìjíríà. alhamdulillahi rabbil àwọn èèyàn alamin. gbọ́ orí wọlé gan láti diaspora èèyàn mélòó la fẹ́ kà láti London báwo la ṣe fẹ́ kà wọ́n tó láti Amẹ́ríkà láti France láti Canada ó lọ fẹ́ àwọn èèyàn wọlé tààrà ní kò wá lè rọrùn fún ẹ kó rí inú ilé wọ̀ láì mú invitation dání ọmọ mú invitation dání invitation tó gbà látọ̀dọ̀ ìjọba bẹ́ẹ̀ náà la ṣe ṣe lẹ́nìí kọ́lọ́run bá lè kí ọlá kó ṣàlékún rere ìdí Ọlọ́run àdúpẹ́ àìkíyàn àyìnbó ọ̀rọ̀ tó ṣe fún wa lórí ọ̀rọ̀ bàbá Abdul Rasheed Ladọja ọmọ ilé àrùsà ẹni rí ọmọ kan gbòógì ọmọ kan tí ẹgbẹ̀rún ọmọ tí wọ́n bí nílé àrùsà ń tá a fi kí Ọlọ́run lórí ìṣẹ̀mí wọn òun ni bó ṣe bá wa ṣe wọ́n látàárọ̀ ọjọ́ ìgbà tí bàbá yìí ń ṣe gómìnà lọ́wọ́ náà bó ṣe ní agbára náà rèé kódà nígbà tí wọ́n mọ̀ọ́mọ̀ yọ bàbá yẹn ní gómìnà lákọ̀ọ́kọ́ bàbá yóò tún jàǹpátá kò ṣe wàhálà ó kúrò ńbẹ̀ fún wọn nígbà tó yá wọn tún bàbá yẹn yàn wọ́n lòun náà ní gómìnà wa bàbá yẹn lò ó láàrin some month ó kúrò ńbẹ̀ ọlọ́jọ́kọ̀ ara rẹ̀ jẹ́ wọ́n fi tí wọ́n ń pè ní ṣẹ́rí mẹ̀ntẹ́ẹ̀nì ayé wọ́n fi ìmánì wọ́n fi mẹ̀ntẹ́ẹ̀nì ayé jẹ́ ẹ̀mọ́ tó burú tó káwọn kan pé sùúrù wọ́n sọ pé lágbájá ìsẹ̀mí rẹ̀ ń bí wa nú kò sólúwẹ̀ ẹ̀ lè rẹ́ nìkan kọ́ tàn láyé kọ́ mọ́ ti nítàn ẹ máa wo àwọn tí wọ́n tàn nínú àwọn ìtàn ni tó jẹ́ pé tẹ́ ẹ bá ní kẹ́ ẹ tẹnubọ ìtàn wọn ẹ máa rò pé bó ni wọ́n ṣe fi ìgbàgbọ́ mẹ̀ntẹ́ẹ̀nì ayé ẹlòmíì tó bá ṣèèṣì ní pọ́blẹ́mù díẹ̀ bọ́lọ́ ń fẹ́ ìsẹ̀mí rẹ̀ yóò ti ronú débi pé nìkan ò ní pa fúnra ẹ̀ ní ó fi ronú parẹ́ nígbà ọba wo rẹ̀ pé sóun lè ṣẹ́kù láyé pẹ̀lú tí wọ́n ṣe kò sírò àmì ìwọ̀n tí wọ́n lè fi mọ mi àwọn èèyàn kan nínú ayé wọn á dúró digbí ni tọ́lọ́hun tànẹ́bì ni wọ́n máa ṣe wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ni Rabbunallah ìrí ọlọ́run lọ́lọ́run wa Rabbunallah ìrẹ́ láàmà dúró tì Rabbunallah ìrẹ́ náà láàmà sìn Rabbunallah tí ẹ láàmà ṣe ní kọ̀rọ̀ àti ní gbangba thumma istaqamu
wọn ní yẹ wọn ní gbò wọn ní torí rẹ̀ ronú kú wọn ní torí àdánwò gbé nǹkan jẹ wọn ní torí ẹ̀ lọ kó sómi wọn ní torí ẹ̀ ronú ṣera wọn ní ṣùtá torí pé wọ́n mọ̀ pé lẹ́yìn àmì ìwò ìrọ̀ra ló kù. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an ńgbà Olúwa ní alam nashrah laka sadrak ó ní ìrìn ànábì Muhammad nínú ṣe wa àti ìwà wa òun náà láti mọ̀ọ́mọ̀ sí ọkàn rẹ lọ́kàn tó lálàáfíà ó ṣe ọkàn nábì ó ṣe ní ọkàn rẹ àwọn kan bẹ̀tẹ̀ pé àkàndá ni wọ́n nínú ayé nínú wọn ni bàbá wa Abdul Rasheed Adewolu Ladọja wá sí ìtòní afẹ́kẹ́ kọ́gbọ́n nínú ayé bàbá yẹn ni ẹ mú ọgbọ́n ẹ̀kọ́ nínú ẹ fi sùúrù wọn ẹ fi ní sùúrù ẹ fi ìṣe wọn ẹ fi kọ́ ìṣe ẹ fi ìwà wọn kọ́ ìwà tí wọ́n bá wá mú ìnira wá fún bàbá yẹn tó bá ń fara ní tí wọ́n ń sọ̀rọ̀ sí i tí bàbá yẹn ọba fi ọ̀tá ìwọ́ọ̀dù òní gbọ́ wọn bàbá wọn ò ní ọ̀tá nkankan wọn à ní wí nkankan bàbá yẹn ó máa ṣe sùúrù náà ni kò sí èrè kan tí ń bẹ fún onísùúrù tó ju dáadáa lọ nítorí pé gbogbo ohun tí wọ́n rò pé àbùkù nìyẹn ìgbà tí nàtíjà rẹ̀ bá dé bí ẹ̀san dáadáa bá dé fún ẹni tó mú àdánwò mọ́ra ẹni táwọn èèyàn fi ń ṣẹlẹ́yà tó sì ṣe sùúrù wọ́n fi ń ṣe ẹ̀sìn kò tiẹ̀ rí bí ìgbà wọ́n fi ń ṣẹ̀sìn ó wá dúró ti Ọlọ́run ó wá gbà fún wa ń ṣe tiẹ̀ ìgbà tí nàtíjà wọn bá dé kódà yóò kọjá àbẹ̀rẹ̀ onítìyín bàbá fi ìdùnnú sọ̀rọ̀ lónìí yóò yí everybody pé àlàáfíà pé lórí òkè tí gbogbo wa jókòó sí inú wa ń dùn kò sẹ́nìkan tí ò jẹ̀rẹ̀ sí oníranran nǹkan ni wọ́n há fún wa níbẹ̀ nítorí ìdùnnú nítorí wípé kò sẹ́nìkan nínú ayé tínú rí ọmọ dùn sóríire bàbá Ládọjà pẹ̀lú ògo Ọlọ́run oríire bàbá náà kalẹ̀ lójú gbogbo wa nínú bí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí bàbá ni bí ìgbà tí bàbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ mi ni Ọlọ́run abẹ́ọ́ ìmọ̀ràn ọ̀tá Ọlọ́run mọ̀jẹ̀ ó ṣẹ lórí bàbá náà. Allahumma àmín. Ọlọ́run kó jẹ́ kádé ó pẹ́ lórí yín. Àmín ya Allah. Ọlọ́run jẹ́ kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ yín bàbá. Àmín ya Allah. Ọlọ́run kó jọ kó jẹ́ kí ìrùkẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ ó dọ́kíní. Allahumma àmín. Ọlọ́run Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run jẹ́ mi yín ogun. Àmín ya Allah. Kábíyèsí Ọlọ́run jẹ́ mi yín ogun. Àmín bàbá wa ya kò Allah. Rasheed Ladọja Ọlọ́run jẹ́ mi yín ogun. Allahumma àmín. Ọlọ́run jẹ́ mi àlàáfíà yín ogun jẹ́ mi yín lọ. Àmín ní ya gbogbo Allah. ìṣẹ̀mí tẹ́ lò lórí ìjọba lórí ìjẹ ọba ìlú Ọlọ́run dákun má jẹ́ fa ìsàn lọ àyè náà. Àmín ya Allah. Ọlọ́run má jẹ́ fa ìsàn lọ àyè náà. Àmín ya Allah. gbogbo àwọn alásàsí ibú Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ yín. Àmín. Ọlọ́run má jẹ́ ọ̀ràn yín. Àmín gbogbo ya àwọn Allah. alásàsí ibú Ọlọ́run má jẹ́ àsàsí náà ọ̀ràn yín. Àmín ya bí wọ́n bá Allah. ti ń sa ni kọ́lọ́run jẹ́ ọmọ padà sórí wọn. Àmín ya Allah. Ọlọ́run láwọn aláṣẹ tá a jọ jókòó Ọlọ́run láwọn aláṣẹ tá a jọ wà níjókòó lẹ́nìí. Àmín ya àwọn Allah. olóríire kan mọ ẹbẹ tẹ́ pé gbogbo wa pátá òun náà lóríire ń bẹ lọ́dọ̀ wa tá a jọ wà níkàlẹ̀ lẹ́nìí. Ọlọ́run wọlá àwọn ẹni gíga tí wọ́n ń bẹ ń bẹ wọlá àwọn mínísítà tó wà ń bẹ àwọn house of rep tí wọ́n wà ń bẹ àwọn house of zenith tí wọ́n wà ń bẹ gbogbo àwọn lọ́ba ní gómìnà níjòyè ká tó wá sọ gbogbo àwọn aráàlú nílùú tó jìnnà àti ìlú tó súnmọ́ pẹ̀lú ògo Ọlọ́run àánú òní kúrò lọ́dọ̀ yín. Àmín oríire ya òní Allah. kúrò lọ́dọ̀ yín. Àmín ìdùnnú òní ya kúrò Allah. lọ́dọ̀ yín. Ọlọ́run wa Muhammad ya Allah. gbogbo ẹ̀yin olóríire tẹ́ ẹ bá wà Sallallahu alayhi wa sàmì sallam. àlùbáríkà àti yín náà ó kalẹ̀. Àmín. àlùbáríkà yín ò mọ́júmọ́. Allahumma ẹnì kan ò àmín. ní jó lóríire kínú rẹ̀ ọmọ dùn sóríire. Wallahi ta'ala olóríire nìkan náà ní máa mọ ilé oríire ẹni ọba jó lóríire tó bá ti rí oríire inú rẹ̀ ó sì máa dùn.